Olúmídé wọ́n lè fi di bàbá Johnson ṣe mọ̀ká sọ pé àdúrà bá ń ṣe lénìí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni ti kìrìsìtẹ́nì lákọ́kọ́ ṣe àṣẹ ti muslim àwọn ń ṣe ti ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ni wọ́n wọlé nígbà tá à ń ṣe ti kìrìsìtẹ́nì ọkùnrin kan wọlé gbígbàdúrà à ń ṣe ti muslim bàbá mi wọlé gbígbàdúrà àwọn ń ṣe tó níṣẹ̀ṣe bàbá mi wọlé níràrùn aburú ò ní ṣe láéláé ojú àṣà ìrí ìgbé tàwọn ìdí rọrọ ojú yìí ò ní rí gbé láéláé inú mi dùn nígbà tí mo ní àwọn ọmọ ẹ̀ṣẹ̀ sọmọ pé mo mọ̀ pé mo ń bọ̀ Manchester o wọ́n náà gbọ́dọ̀ rí mi lágbàdo ìdìbò àyàbúrò ayé òní ṣe ní ẹṣẹ òdúpẹ́ púpọ̀ ẹ̀kọ́ àdúrótì gbogbo àwọn tí wọ́n ń gbé ọmọ Yorùbá ga nílùú Manchester nínú wọn ni àbúrò ayé òní ṣe ní lágbàdo ojú àṣà ìlú ìtàwé ìdí rọrọ ojú yóò ní rí bí o wọ́n ti lòyè kápá apá òkápá àpá yóò ní káyé lágbàdo ìdìbò ayé orógbó ni àndàkórógbó wọ́n ní kò lójú awẹ́ o àwọn máa lójú àwọn máa ráyè o aburú òní jẹ́ ti wá lágbára Elédùmarè gbogbo tá bá dáwọ́lé á ní orí sí rere obì wa rèé o a fẹ́ pa obì wa wọ́n tá bá pa bìí fòṣà a máa ń tọwọ́ bọ̀ lójú àtọ́jú inú àti tìta wa ọmọ aráyé ò ní fọ́ kankan bẹ́ẹ̀ o a máa lo ojú wa dọjọ́ alẹ́ ni gbogbo bá ṣe ń tọwọ́ bọ̀ ìkànnì ọ̀tá ò ní ojú wa fọ́ gbogbo ọmọ Yorùbá ńgbà tá a bá gbalẹ̀ Yorùbá àníwá ẹnì kọ̀ọ̀kan ní tì wọ́n ní omi òun ní ìrọ́jú obì àti fi omi báyìí àti fi sóbì báyìí ká fọkàn balẹ̀ ilẹ̀ Yorùbá yìí ti di gbígbà bẹ́ẹ̀ ni ẹ wá wò ó ní ọ̀rọ̀ gbogbo wa pápátá ikú òpẹ nìkan bẹ́ẹ̀ láìsàn ní gbéwádé ó ẹ̀ta ìwà ó níwà gún ìwà kó ìwà òní fún oníwà sílẹ̀ ó ní ká tẹra mọ́ ń ta bá ń ṣe bẹ́ẹ̀ ni ó ní ká tẹra mọ́ ó ní ká mọ́ bẹ̀rù ẹ̀ta ìwà ní oníwà wá gún ìwà wá kó ó ní ká jẹ́ kẹ́nu wá kó ká nífẹ̀ẹ́ ara wa ká má nira wa lọ́kàn láburú ó bá pẹ́ jù láàrin wákàtí méjì ká ti fojú kanra wa ká mọ́ bẹ̀rù bàbá wa lóye Sunday Igboho wa burú òṣè wọn agbalẹ̀ Yorùbá láìpẹ́ bẹ́ẹ̀ ni o ọ̀kànràn kíkan tí ẹ̀kọ́ mọ́ṣẹ́ ó ní àfọkànbalẹ̀ ó ní ká fọwọ́ kanlẹ̀ ó ní ká fi kàn yà gbogbo ta bá wà ó ní àfọwọ́ kanlẹ̀ ó ní ká fi kàn yà ó ní ire ló máa jẹ́ ó láyọ̀ ní ká fọkànbalẹ̀ ní ire fi dé láyọ̀ fi dé fún gbogbo wa ká àṣàṣẹ́tì ọwọ́ kan adúpẹ́ Elédùmarè jíjẹ ní o ó sọ pé máa sọ àṣírí obì orógbó àtàtàrẹ yìí fún wa tí gbogbo àwọn ọmọ Yorùbá nílànà tàwa oníṣẹ̀ṣe ní pàtàkì ní ìtẹ́mi ti dánwò rí ẹ jẹ́ ká máa ní obì orógbó àtàrí ńlé even medically ẹ jẹ́ kí gbogbo wa ká lọ online ká lọ wo benefit of obì orógbó àtàrí ó pọ̀ now ẹ jẹ́ ká lọ sí spiritual aspect of it ṣé rí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí obì orógbó àtàrí jíjẹ ni mo fẹ́ jẹ ẹ̀jẹ̀ lórí ìkọ́tẹ́lódé àti ìfọwọ́dún kan lára ìjẹ́ ní àkọ́kọ́ tẹ́kọ́kọ́ àti ìjẹ́ lára ìjẹ́ ní àkọ́kọ́ tẹ́kọ́kọ́ ìwọ́n àwọn nǹkan yìí Ọlọ́run ní jẹ́ ká ríjà Ògún tí ìbá fẹ́ lọ ìrìn àjò wọ́n yọ̀ǹda ẹ̀ fún gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká dánwò o kò bá jẹ́ ọ̀kadà ló bá gbé kò bá jẹ́ mọ́tò kò bá jẹ́ plane mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ti lè jẹ méjèèjì papọ̀ àní ríjà Ògún kọ́ ní plane jábọ̀ nítorí òun kọ́ ní mọ́tò lásìdẹ́ǹtì gba òun ó lè fara pa o ṣùgbọ́n mi ò ní lọ tó bá jẹ ẹwà tí mẹ́tẹ̀ẹ̀ta obì orógbó àtàrí bẹ́ẹ̀ tí bí abẹ́ crash sí bẹ́ẹ̀ mo sáré máa taari tí mo sáré nú òbí bẹ́ẹ̀ ni ó lè jẹ́ èyí tẹ́yìn jẹ yẹn ló máa rescue àwọn tó wà nílẹ̀ pápá èmi ṣe nígbà tí mo wà ní College of Arabic and Islamic Legal Study nílọrin ní College of Arabic Teachers College níjẹba wọ́n wá pè mí mo ní landline kan wọ́n wá pè mí lọ́dún náà wọ́n máa ń pè mí sí nitel níjẹba 1991-92 ni mo ń sọ àwọn kọ́sọ́mà kan ti wà nílẹ̀ oníṣẹ́ ta fi ń jẹun nìyẹn àlọ́ṣiṣẹ́ bí àtúnṣàlẹ̀ sàpàyà sí school
mo wá lọ lé mo wá dáfá bẹ́ẹ̀ni mo wá dáfá. ṣe ẹ ti jẹ lógbó ẹ náà ti jẹ lógbó. Mi ti lógbó. ológbó ti tán lẹ́yìn. Àwọn kò sí lágbèsè wọn àjọwọ́ yín ẹ̀nu. mo ti gé sí méjì mo ti gé sí méjì. Ìwà máa fún wọn ní lókè. kábíyèsí ẹ tó fi ológbó sápò ni. Mú ìyàwó fún ọ sẹ́sálì nù. ẹ ti ń ṣe ọ fẹ́rẹ́. kàjẹ mẹ́rin jà papọ̀. Bẹ́ẹ̀ni láti ta ni nígbà táwọn ṣe bẹ́ẹ̀ tán mo bá wò pé wọ́n ní wọ́n ní mo lè tún máa padà sí jẹ́bà ọjọ́ kejì kí n sáré bá àlejò sọ̀rọ̀ bí mo padà bí má jẹ mẹ́tẹ̀ẹ̀ta làbá ń lọ. Bàbá mi akọjá agbóde ṣáájú báyìí bí wọ́n tó ṣe tó ń gùn ní. Èèyàn 4 sí 5 ló lọ instantly. Ṣùgbọ́n lágbàáyé Elédùmarè nǹkan kan ṣe ní kọ́nà nǹkan báyìí wà hámi lára báyìí táwọn èèyàn bèèrè pé ṣẹ́dẹ̀ wá nínú mọ́tò yìí o ilé nínú mọ́tò mú wa jọ ń bọ̀ ní láti jẹ́ báyìí adébòde ṣáájú ni wàhálà yìí dé Ọlọ́run Elédùmarè ò ní fi ẹnì kọ̀ọ̀kan wálẹ̀ àlè ṣiṣẹ́ ànítójú rẹ̀ mọ́lẹ̀ o ti rí bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ na mo dúpẹ́ mo lè tún ṣàdúrà bákan náà fún bàbá mi Abdul Fatai Túndé Olúrìndé wọ́n láyọ̀ ọkàn púpọ̀ jù wọ́n jà fitafita nílùú Manchester yìí fún ọmọ Yorùbá jọ ti kọ́kọ́ máa rí wọn nínú agbádá mo ní first time bàbá wa Nàìjíríà wọn mi ò rí wọn lágbádá wọ́n ní ìlú yìí wọ́n sì dé fìlà sí bí ọmọ Yorùbá ẹ̀ ní ṣìṣe àbúrò ò ní ṣe yín láíláí wọ́n lọ bí iṣẹ́ ni o wọ́n tún sáré kò bí iṣẹ́ pé àwọn ṣàǹkọ́dọ̀ rí mi dandandandan kí n tó padà. Àdúrà yín ò ní ṣe yín láíláí. Ààrẹ burúkú ò ní ṣe yín o. Ìmọ̀ràn tá ò ní ṣe lórí yín. Gbogbo bí iṣẹ́ tọ́kọ́ rí fún yín. A rí bẹ̀fẹ́ mi náà. Ẹ ṣe o bàbá ẹ̀kọ́ àdúrà. Àdúrà wa gbà o. A lè ṣe gbogbo. Kóyìkì ti lọ sí ó lọ sọ́yìn jẹ́yìn broadcast máa ń ṣe ní tó 12. Ẹ̀rọ pẹ̀lẹ́ jọ́ lóhùn. So wà lókè ó ń ṣiṣẹ́ lọ́wọ́. A lè dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ẹ wà ní gbogbo channel 13 screen. Àdúrà fẹ́rẹ́fẹ́ la fẹ́ ṣe. Àdúrà ilé tí wàá di gígùn sí i. Ọ̀kan tó parí gbogbo ètò pátápátá. Àsáré gbàrà wà nímọ̀ràn. Ìwọ tó bá tí lè jọ ìwà. Ìpè kọ́lé ẹ kò ṣẹ́. Me personally, I've been through a lot, but kò jẹ́ mi lójúmọ́. Tọ́ba di pàtí gbà mí. Wọ́n máa wẹ́ ẹ̀sìn tọ́ọ̀gù. Kì í ṣe tọ́ọ̀gù o. A ní bàbá wa Ìgbòho, bàbá Abánjí Akíntóyè kò rán anybody lọ síta kó lọ. Múyàn balẹ̀. Wọ́n rán wa lọ ṣe campaign. Àwọn tẹ bá rí ní àdúgbò ìlúgbò wa àwọn security wa ni wọ́n dẹ̀ ń àwọn Fúlàní ẹ̀dẹ̀ ń mú àwọn securities wa wọ́n mú wọn wálẹ̀ so nǹkan tó yẹ tó ń ṣe padà ni pé wọ́n dúró láti defend kò sí kankan ní wọn tó náà pa anybody and bàbá ọgbọ́n náà kò jáde níjọ́ kan rí àbí ṣé tó sọ fún mi pé òun lọ ra ìbọn tó fẹ́ pààyàn láíláí. ẹ má jà o wọn náà sọ. nǹkan tó máa ń sọ ni pé ẹ jẹ́ ká bá wọn sọ àwọn èèyàn wa ló wà ń bẹ̀ tọ́wọ́ ra Nàìjíríà lọ́wọ́ ò ní gbọ́ nǹkan tá à ń sọ à ń lọ síta lọ bá wọn sọ gẹ́gẹ́ gbogbo ilẹ̀ ti mọ̀ pé àwa táwa ń ta àṣìṣe ribiribi bó tẹ̀lé pé ìmí inú wa nígbà tó ṣe dáhùn ní méjì tán ó yí sódì kejì ìmí inú wa yí sódì kejì ó lọ ó tún padà wá àgbà wọn taratara wọn torí ọ̀dàlẹ̀ náà fẹ́ẹ̀ máa dàbí lójú wa a tún gbá wọ̀ náà pé ẹ jẹ́ ká máa ṣọ́ ọkọ máa ṣe nǹkan tán ní í ṣe lọ. so ẹ̀yin tẹ́ ẹ wọ́ọ̀tì wa ẹ má rò pé nǹkan burúkú là ń ṣe o ò lè help dákẹ́ máa wòran because àwọn èèyàn wá láti káyí máa jẹ tó kó sínú ìkọ́ni wá ti padà ní ìníkẹ́ olórí ọmọ ọ̀dọ́ dr ológunlólúwa àárọ̀ yìí ló padà ló máa padà sí ibi tó ti ń bọ̀ that's about 10 hour flight
kábíyèsí náà wà níbí náà Amẹ́ríkà lọ́wọ́ náà ń gbé about another 10-hour flight àdébí mẹ́fà bẹ́ẹ̀ ní láàrin wa àwọn tó wá láti Germany bàbá wa Ìgbòho pẹ̀lú ìyàwó ẹ̀ bàbá yẹn jẹ́ ẹnìkan tó yẹ pé mo meet ẹ̀ for the first time kò ṣó pé ológo lòun torí ọmọ ológo ni máa pè ẹ bá gbọ́ pé ọmọ ológo òní máa pè bàbá wa Ìgbòho mi ń ṣẹgbẹ́ wọn but lórí iṣẹ́ tó lọ gbé fún wọn bàbá wa ni wọn máa ń sọ fún wọn pé Gani Adams ìwé mojú yín lọ but iṣẹ́ tó lọ́wọ́ yín ló fi jẹ́ ká máa pè yín ní bàbá but bàbá ṣẹ̀ṣẹ̀ wá ń pè yín yẹn torí pé wọ́n hùwà bàbá láti pè wọ́n ní bàbá àbíbẹ̀kọ́ torí tí ò bá hùwà bàbá àbí pè wọ́n ní bàbá wa adúpẹ́ lọ́wọ́ wọn ẹgbẹ́ tá a lọ lánàá àrùn pọ̀ púpọ̀ ṣé níbi tí Ọlọ́run ti ń ṣiṣẹ́ bàbá mi tó ẹ pé ohun òkúta bá ti ṣe ẹ máa rí bàbá yẹn láti sọ fún mi ni pé bàbá mi pẹ̀lú ẹ wá mo fẹ́ jó ẹ̀jẹ̀ jó ẹ̀jẹ̀ jó ọmọ èèyàn mi lélẹ́yìn olókè security fún wọn láyé díẹ̀ bàbá jójú máa tún lọ bá wọn pé bàbá mi gbé because we need to protect him inú mi ni mo mọ̀ àmọ́dún ẹlòmíì so bàbá yẹn jáde inú ẹ̀ dùn ó jó ṣé ìwọ àbí ìwọ o lè kọrú ilé tí bàbá yẹn kọ́ sí Nàìjíríà pẹ̀lú gbogbo mọ́tò tó níyẹn kó ṣe bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ sì continue nínú Yorùbá nation yẹn bàbá mi ọmọ ọkọ tó fọ́lì jù ní last year ọwọ́ kọ́ wá dìde ọwọ́ spread pé Tinubu ó ti bá bàbá wa sọ̀rọ̀ pé ó ti gba owó nítorí ẹ̀dùn ọ̀rẹ́ lè ṣe anything mọ́ etí mi fẹ́ kún ìgbà ìjà wa dé pé bàbá Ìgbòho ẹ wá ẹjẹ́ ajáde rálì yìí bàbá kíkẹ́ sọ pé ẹni sùúrù ẹni sùúrù á sún èmi o èyí àti bá dẹ̀ ṣe gbèrè tèmi tèmi gbọ́n dé ó yà àsìkò tèmi ń pè Ọlọ́run ló ní àsìkò bọ̀tà bá tì wọ́n ẹ má jẹ́ ká dákẹ́ mo jáde mo ṣe fídíò gbà yẹn pé mi ìgbọ́pá àgbọ́pò ní àgbọ́pá àgbápò tọrọ ṣe àwọn ọkọ̀ tó ẹ pé wọn gbádùn torí wọ́n ti gbálẹ̀ àwọn ọmọ wèrè kí wọ́n mọ tẹ́ pé ara wa ni wọ́n bọ̀ tí wọ́n sì kì díẹ̀ báyìí ní orí àwọn náà tó wá jáde pé gbẹ̀dú kò ṣe Yorùbá nation mọ́ nítorí kò sọ pé ìgbọ́pá mi ìgbọ́pò ṣé mi ò gbọ́pá mi ò gbọ́pò ó dàbí pé mi ò ṣe Yorùbá nation mọ́ ni ó ṣàdákẹ́ mò ń wòrán mò ń ṣe ti tèmi lọ mò ń ṣàrùn pẹ́ṣọ̀ ṣé rálì táwa ṣe torí ẹ bá ń sọ̀rọ̀ rálì bàbá mi ọ̀wọ́n ká wa sọ pé rálì o pé ṣe nǹkan tá a fẹ́ sìn nìyẹn ṣé kò yẹ yí pé ṣé rálì ló kọ̀ tá a fẹ́ ṣe ń sìn ẹ̀yin tẹ̀ ń sọ bẹ́ẹ̀ kiri ṣé ẹ ti wá rí nǹkan tí rálì wa bí jáde. ẹ tó fẹ́ bí nìyẹn láì tẹ̀mọ̀ pé ń táwa ti torí ẹ̀ ṣe tàbí. ẹ máa mú ṣíṣí kí wọ́n mọ̀ but that is way of them stopping the movement pé ẹ má ṣe rálì ẹ lọ ṣe nǹkan míì. Idea àwọn to them to stop the movement mo dẹ̀ máa sọ wọn pé the only way tá fi lè pariwo tá fi lè ṣiṣẹ́ òun ni pé rally yìí òun náà wọ́n yín fún ma mọ̀ pé àṣírálì agbèrè lẹ́tà wọlé ẹ wo gbogbo pépà bó ṣe kú à ń dúró de rìsọ́ọ̀tì látọ̀dọ̀ wọn à ń dúró de rìsọ́ọ̀tì látọ̀dọ̀ wọn ẹ wọ́n mọ̀ tó ń ṣe bàbá mi ibi táwọn ti ń dúró de rìsọ́ọ̀tì àwọn ọlọ́ba Nàìjíríà wọ́n ti kọ lẹ́tà wá sí bàbá wa Sunday Igboho à ń dúró de rìsọ́ọ̀tì látọ̀dọ̀ ọba ìlú òyìnbó ọba Nàìjíríà kọ lẹ́tà wá tó jọra wọn ọwọ́ kọ sínú lẹ́tà pé àwọn fẹ́ rí bàbá wa Sunday Igboho kó wá sí meeting ní Nàìjíríà
ẹjọ́ ṣé àwọn ọba wa ò kì í ṣe pé wọ́n ti ń fa nǹkan kan àbí bákan torí àwọn tó kọ lẹ́tà yẹn ò yé mi omi ò bí ọba o mi ò bú ọba o mi ò bú ọba mi ò tó bú ọba o ọwọ́ bá yẹn ṣé wọ́n mọ̀ pé wọ́n ti ní wọn àtẹ́kí Sunday Igboho wọ Nàìjíríà bí wọn mọ̀ àbí sọ̀rọ̀ ọba ló túbù tó fẹ́ rán sí bàbá Sunday Igboho. wọ́n wá kọ lẹ́tà kí wọ́n kí olóyè Sunday Igboho wáyé ọ̀fẹ́ làwọn ṣe pàdé. ní ọ̀dì sẹ́wọ̀n kan náà pé ni pé kọ́ wá fọ́ ṣe pàdé ìpàdé wo ló fẹ́ ṣe. 7th of November. 7th of November. tọ́lọ̀ ti dá lọ́wọ́ ní October. ẹ̀ka yìí máa jì amúlẹ́tà lọ ẹ̀yìn kọ́ lẹ́tà láti rẹ̀ pé kí Sunday Igboho tí ẹ̀ lé kiri tí ẹ wọlé ẹ̀tàn ẹgbà àkáǹtì ẹ̀ ó kéwù wù ló fẹ́ fi wá anyway ẹ̀yin ọba àwọn náà ọwọ́ kí wọ́n máa rán bàbá ọ̀rọ̀ mi ẹ ṣàṣọ pé ẹ̀yin gangan Germany bàbá ń gbé sí wọ́n lè ṣe mítìnì Germany àbọ̀ lè ṣe mí. dáadáa ó ṣeé ṣe. wọ́n ṣe mítìnì ní London. ṣé wọ́n lè ṣe mítìnì Germany. wọ́n lè ṣe mítìnì Germany. kí gbogbo wọn bá yẹ kóra wọn ká kó wá sí Germany wá bá bàbá wọn ṣe mítìnì náà. mi náà bọ́ sí. ẹ fọ́ sí. kí ló ní bàbá wa ń dúró de lẹ́tà wọ́n dúró de lẹ́tà ẹ ṣe ẹ má bínú o. wọ́n dúró de lẹ́tà Prime Minister nílùú èkó tẹ̀lé lẹ́tà yẹn ó lè máa ju 24 hours lọ tó máa fi respond wọ́n tó bá ti lọ sí Nàìjíríà tí lẹ́wà dé ńkọ́ torí àti mú lẹ́tà lọ wọ́n dẹ̀ máa dá wa lóhùn àwọn bá dá wa lóhùn ìtakọ́sí Buhari àti ìgbésí ìtakọ́sí àti ìtakọ́sí Buhari àgbésí ìtakọ́sí bàbá wa Tinubu àgbésí. so ẹ jọ ètò yìí ètò ọ̀nà tó tọ́ là ń tọ̀ a ò lọ ra ìbọn a ò lọ ra nǹkankan a kàn ń ṣètò wa lọ pé Yorùbá nation must stand and no going back no going back ta mí ni pé àwọn ò padà sí ẹ̀yìn àdẹ̀gbẹ́ owó àníkẹ́ dá owó kọ̀ọ̀kan a máa ní kẹ́ fowó sínú wáyé nìkan pm owó ẹgbẹ́ ni torí ẹgbẹ́ òṣèlú máa ń lówó lọ́wọ́ bọ̀ tó bá mọ̀ pé o bìlíìfù náà fowó sí tó bá dẹ̀ mọ̀ pé o bìlíìfù náà má discourage ẹni tó fẹ́ ṣe. àwọn tàbí bí ìsìnkìlágó institute tó jẹ́ ìfẹ́ àti ìjẹun àárọ̀ orógbó àtòbí lọ́dẹ̀ ká máa jẹ àti atari òun là kó jẹ látàárọ̀ sí i láàárọ̀ mọ́ni lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹun ẹ̀kẹta kọjá lé ti ẹ but báwo ni àparí ètò sí àtẹ̀jẹ́ ṣé kò yẹ yín so àwọn adúró di bàbá wa nǹkan tó bá tún kábíyèsí o ẹ bá ní wọ́n náà tó ti sẹ́yìn náà fẹ́ sọ ẹ lè. ìta àwọn sọ fún wọn ni pé ibi ìbàdàn láti máa kí yín torí pé ìbàdàn là ń gbé but ní the other side ẹ̀ ká ṣe tẹ́ ẹ ká ṣe ètò báwọn àlà lè ṣe ìyẹn nílẹ̀ tiwa lọ́hùn torí pé ẹni tọ̀dọ̀ tiwa níbi táwọn ń gbé ta ti mọ mi ta ti àkíwọn dáadáa so àwa ń sọ fún wa pé kọ́ jẹ́ kájọ jókòó kájẹ́ amalgamate Nàìjíríà kò ń ṣe anything ẹ̀yin lẹ́ amalgamate ẹ lè di amalgamate so that kí ó lè rọrùn fún gbogbo wa a ṣe máa ní cordial relationship ẹ̀ gbogbo àwọn tó máa ń béèrè pé lẹ́tà tẹ́ gbé lọ yẹn ní pàtó èyí tó ń pè ní diplomacy la ṣe yẹn and in any country around the world ìjà tó ń jà lọ́wọ́lọ́wọ́ ní gbogbo ibi tó ti ń jàjà yẹn diplomacy ṣe lọ ìbọn ń lọ rẹpẹtẹ ní o but Iran àti Israel àti Hamas tí wọ́n ń ṣe ìjà wọ́n ń ṣe diplomacy ní Qatar wọ́n ṣe ń bára wọn sọ̀rọ̀ Iran wọ́n ṣe ń bára wọn sọ̀rọ̀ Ukraine Russia wọ́n ṣe ń bára wọn sọ̀rọ̀ North Korea America ń bára wọn sọ̀rọ̀ ṣe má máa sọ fún wa pé ṣé lẹ́tà yẹn ló máa mú Yorùbá nation jáde that is part of diplomacy. Yes. And as the learned people, stop as the learned people that we are, we will not stop diplomacy. And we cannot afford not to be diplomatic people. Yes. We are diplomats. And we are diplomats that engage
We are diplomats that will continue to engage because fẹ́ hostile country o. Kódà àwọn agunlabẹ́ kó jẹ́ country tó a jẹ́ pé gbogbo problem tó ń lọ ní within Africa ká lè máa jáde kàtà kéré gan. Àwọn náà ń ṣe gbogbo ọ̀rọ̀ any problem tó wà lágbàáyé ọ̀dọ̀ wọn ti náà yanjú ẹ̀. It's a very small country but pé ìlú tó fi bára wọn ṣe wá ní kẹ́ máa bọ̀ kájọ sọ. So and we want to do the same thing. Ẹ tó bá ní Nàìjíríà ó ní value ṣe mọ̀ pé àwọn Super Eagles 12 hours lọ́dọ̀ àwọn tó ṣe Libya airport. Lánàá sẹ́yìn ọjọ́ kan tani wọlé. àwọn Super Eagles ní wọ́n lọ sí ìjọ pé gbẹdúrà ọgbọ̀n ṣe kankan ara country náà ní Libya. Libya ibẹ̀ àwọn lọ qualifier tó fi ṣe fún AFCON 2025 Libya ló fẹ́ host ẹ̀ ẹ̀rí gbígbà airport ṣàní wọ́n wà láti 12 hours so Nigeria ti di ọtí withdraw power. So that is what we are saying. Yes. Eléyìí àná sí ni mo ń sọ airport àwọn ọmọ yẹn sùn 12 hours. Yes. Nàìjíríà ò lè ní fún wọn ní Nàìjíríà ò lè ní fún wọn lótẹ́ẹ̀lì o. Àwọn no Libya ló disrespect wọn. Oh, kúrò airport ṣe. Can you imagine? Same Africa. The same Africa. Yes. Because that value system Nigeria kò kan olówó kò kan àgbàlagbà kò kan ọmọdé. Àwọn ọ̀rí wọn as celebrity wọ́n ọ̀rí wọn as star because kí ni àwọn ẹgbẹ́ náà kò sí ní Libya ṣé àwọn ẹgbẹ́ gba Libya kọ́ sí omi ni. That is the news tí mo ṣe kà láàárọ̀ ní Delta of Africa. giant of ants. So àdúpẹ́ lọ gbogbo wa àwọn kí bàbá wa tí gbogbo gbà ní ẹ̀gbéra nílé ẹ̀gbéra lẹ́yìn ẹ̀gbéra kí brother mi àwọn gbogbo ẹ̀ tí owó wù lọ́kàn àwọn yẹn fẹ́ wá pay àsìkò ní abroad pay àsìkò ní torí tó bá ṣe ló máa jẹ gbèdú nísìn gbogbo days náà nísìn ìlú ọ̀dọ́ ìbílẹ̀ máa ṣe sí ọ̀nà tàbí lè ṣe sí ọ̀nà ọ̀rẹ́ máa ṣe sí Ọrùn mi náà ni. ọ̀nà yìí so Àwọn àdébẹ̀ help mi kọ́ pé mi. àdúpẹ́ so we are grateful gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ̀yin tẹ́ ń lè ṣe ni pé ẹ share hashtag láti Saturday ní sí Igboho trend lórí Twitter so gbọ́dọ̀ ṣe láti máa rí náà nìyẹn so ẹ bá wa repost gbogbo short videos oríṣiríṣi ló wà ẹ bá wa Ẹ ṣáà repost hashtag Igboho. so that it would go viral so máa fi bàbá wa kọ́ bá wa Ẹgbẹ́ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ wà lórí àti nígbà tí ṣe tán àti dájú. ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ wà lórí TikTok we won't be able to bring you up because abẹ́lẹ̀ jẹun. Òye yín tó ìgìdí ń jẹ oúnjẹ jẹ látọ̀ ẹgbẹ́ ìdíjọba. Ẹ ṣe thank you everybody. Àtọ́ bàbá wa wọ́n wá papọ̀ mọ́ wọn kékeré kan wọ́n bẹ̀ sí ń ṣe bí ẹni tí ó yí rí. Can you imagine ó lọ sí Downing Street ó ní yes Yoruba nation yes Yoruba nation ọmọ Yorùbá ní ẹ̀kọ́já wèrè kò níṣẹ́ ẹjọ́ wáṣẹ́ lọ orí ọ̀pọ̀ ọmọ wa gbẹ̀fọ̀ pamọ́ wọ́n tún gbígbá lọ pé dání ẹ̀yin Nigeria embassy ẹ ti pa wá lọ́mọ o kíní kan o ibi tá a ti ń ṣe ní fóònù bá ríǹgì ìmọ́lẹ̀ bá tàn olóògbé adé ibi tá a wà nínú yìí nígbà tí ìmọ́lẹ̀ Ìgbòho tàn sí àárín wa ó wá dàbí pé Ìgbòho gangan ó débi Jésù ni ṣẹ́rí a ò lè tá a bá bẹ̀rẹ̀ sí kọ ìtàn ara wa a máa ń sọ ara wa nù nítorí pé tá a bá rí Jésù nígbà tí Jésù wá tó tàn ìmọ́lẹ̀ sọ́hun èèyàn tó ń lọ kiri tó ní ilé bàbá mi ẹ má sọ di ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn yẹn ò mọ iye ẹ̀ ń gbà yẹn Ọlọ́run ò ní jẹ́ kí Ìgbòho lọ ká tó mọ iye ẹ̀ ó dìde tán ibẹ̀ ládé lọ́jọ́ tó ní ìyẹn because the first day Ìgbòho said one word we have million followers. ṣé rí àwọn àtàwọn ń bí yìí tá à ń rí wọn tán jókòó láàrin wa lákàn ń ṣe mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ àmọ́ nǹkan tá à ń ṣe
ẹni tó yẹ ká súnmọ́ wọn ká máa gé aṣọ wọn díẹ̀ ká máa lọ́tọ́jú sílé. because wọ́n pé pásítọ̀ ni wọ́n bọ́ ṣe jókòó yìí ẹnìkan ti jí àǹkáṣì fún wọn. ẹnìkan ti aago wọn. a ti sáré jókòó síbi tó jókòó. ẹnìkan ṣí àtọ́jókòó sí ẹnìkan ti rà. láti máa wọ́n sí ìpẹ́. bọ́tà àwọn ọmọ Yorùbá kí là ń ṣe. Elijah àti Elisha. àwa bẹ̀rẹ̀ sí ń ṣe kí ni àwa bẹ̀rẹ̀ sí ń dìtẹ̀. a dìtẹ̀ títí àwọn ọmọ Yorùbá náà látún dìtẹ̀ lálọ́gbọ́n Nigerian government pé ẹ lọ wó ilé ẹ̀. ẹ mọ̀ kan tó dùn mọ́ mi nínú jù ni pé wọ́n délé ẹ̀ wọ́n bá ń lé. wọ́n bá ń lé. ẹ tí fún mi ló gbé wọ́n bá nínú ilé ó yọ ọjọ́ ní ẹ̀yìn wo ohun ni ẹ́ abẹ́rẹ́ máa sọ yẹn Ohun akọ. wọ́n tún rí bọ́ bó ṣe lọ ó wà láàrin àtọ́nà ṣé ẹ rò pé agbára wọn ni wọ́n fi lọ ni abẹ́ rò pé àfẹ́ẹ̀rí tí wọ́n lò yẹn ni wọ́n fi lọ ni tọ́lọ́mbà wà lẹ́yìn ẹ tí ọlọ́mbà wà lẹ́yìn ẹ kò sí anybody tó lè stop ẹ wọ́n lọ kó o bẹ̀ àwọn tó lọ bá wọn lé wọn mọ̀ pé lílọ tí wọ́n lọ yẹn tó lọ bá wọn lé yẹn wọ́n tún help movement wá sí ni bó tẹ̀lé pé ajíà á sùn o. á sùn 2 days àkọ́kọ́ mọ tí bàbá ti jẹ́ àfẹ́ rí lọ ó yóò rí igi kan lọ́nà á sì ní tọ́lọ̀ ń gbé wọn lọ. tí wọn kéde ẹ̀ bá náà fẹ́ ní tó bá yé ti sọ tó wù ú lọ ó lè lọ á sórí igi owó one blast tó máa gbé wọn látòrí igi sílẹ̀ lẹ̀ àárín wọn fún almost 2 days. Sorry. Carry go. Kò mọ ètò jẹ́ fóònù náà. ti pọ̀ jù ní Koiki ní tó 20 phones ní àpò. Oògùn pọ̀. Oògùn Koiki pọ̀. Bàbá bá há síbì kan a bá wá wọn kiri gbogbo wa ẹni tó ń ṣàdúrà ọmọ Yorùbá tó sẹ̀tì wọn fi ní wọ́n dẹ̀ ń dùn pé ẹnìkan dúró ó ní ẹ jẹ́ agbára wa lọ́wọ́ Fúlàní ó ní ẹ jẹ́ ká lé ẹ̀wọ̀n tó àlòkù kú òun bẹ́ẹ̀ ọmọ Yorùbá kan náà ti wá dúró pé a lè lé wọn bọ̀tà wa máa gbowó Bẹ́ẹ̀ni. but òun dúró kò béèrè owó ó tún ná owó ẹ̀ ṣé mọyé màálù tí bàbá yìí máa ń pa ní ọjọ́ kọ̀ọ̀kan kí wọ́n tó lọ help ẹ̀ pé tó kó nílé ẹ̀ pé ipò màálù mọ̀. àwọn ará àdúgbò tó ń jẹ màálù yẹn lójoojúmọ́ wọ́n rán ọlọ́pàá yẹn tó ń bá wọn ní pé ẹ má lé bàbá yìí lọ à ń jẹ màálù nílé wọn o. àbẹ̀rò pé owó tẹ̀ ń dá ni wọ́n fi ń pa màálù fọ́wọ́n èèyàn nílé wọn ni. Ọlọ́run ṣe gbogbo yẹn fún wa tán ó ṣe wá lógo nínú gbogbo àwọn alágbára tó wà Nàìjíríà tí wọ́n kówó Nàìjíríà jẹ a ò rí méjì nínú wọn tó dìde pé ẹ jẹ́ kí n ti Ìgbòho lẹ́yìn tó bá gbọ́ Ìgbòho máa pa fóònù wọn ni wọ́n sọ̀rọ̀ pé wọ́n fi kí Nàìjíríà wá sá fún àwọn kankan mọ̀ pé Nàìjíríà lè sá fún ọ̀bọ̀tọ̀ wọ́n sọ pé wọ́n dúró tán fún àwọn aláìní torí pé kí ni àwọn kankan tó wà ní abroad wọ́n ti sọ fún wọn pé bàbá àwa wà lẹ́yìn yín o àbàtàwọn ò ní lè yọjú sílé o but wèrè tó wà ń tayé àá náà máa pàfọ́ọ̀mù ẹ̀ bọ́n ṣe ń ṣe làá náà ń ṣe rálì kiri bí mo ṣe wà yìí ní lọ pátì because ayakina ló máa ń pè mí ìgbà tí wọlé máa ní gbẹ̀dú ló ń bọ̀ yẹn ẹni tó fẹ́ pa gbó wa nìyẹn o mi ò ní bá wọn sọ̀rọ̀ mọ́ ayakẹ́ tó fẹ́ kí wọ́n adúṣe kí ó tẹ̀bí save mi lówó ni bí mo ṣe ń free láàrin Yorùbá tí má dé pátì mi ń sọ̀rọ̀ because tó má ti rí mi tí mo wọlé bá ní àwọn ilé yòó láì mọ̀ pé àwa ta fẹ́ ràn wọ́n lọ́wọ́ kọ́ mú oríire lọ fún ìlú wọn káyé ṣe ẹrú ní ìlú tí ò yẹ ká ti ṣe ẹrú onítọ̀hún àwọn kan pè lólè bàbá mi ìpín tó pè yín lórúkọ wọn tún pè wọ́n ní Sunday àyíká mo sọ bẹ́ẹ̀ o èmi ò sọ bẹ́ẹ̀ nǹkan mo sọ bẹ́ẹ̀ Bàbá Akíntọ́yè kan.
Bàbá kí ló yẹ ṣé wà kó tó ká tó yẹ kó tó. Gbogbo àwọn tí wọ́n ń ṣe kínní yẹn, wọ́n á fẹ́ fòrò wọn sórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n á gbowó lọ́wọ́ everybody. Wọ́n fi orúkọ Sunday Igboho gbowó. Tó bá gbowó tán, wọ́n tún ṣe pẹ̀fẹ́ sọ orúkọ ẹ̀ gbowó. Ṣé mo pa ní street right? People ní street right. Because our own Jesus Christ ní Yoruba nation ní Igboho. A ní Ànábì. A dẹ̀ ní Ṣàngó. A dẹ̀ ní Igboho. So ìwọ tó bá believe nínú gbogbo yẹn, I can help you. I can help you. Bàbá kí tó yé ìjọ kan, wọ́n ta ìwé kan níjọba ní bàbá wa, ìwé yẹn tó yìí. Mi ò mi mọ̀ kọ́sí bàbá yẹn kọ síbẹ̀ o. But ẹni bá lọ kàwé yẹn á mọ̀ kọ́nà pọ̀ nínú ìwé kọ́bọ̀. But tí bàbá bá forúkọ mi sínú ìwé yẹn kò tí ì pẹ́ o. So ìdí èyí ni wọ́n ṣe tú wa nígbà tí wọ́n wà nínú ilé. Bàbá fúnra wọn sọ, bàbá Sunday Igboho fúnra wọn sọ. Wọ́n ní ìyá olórí Èkó nígbà tó wọ́n wá lẹ́kùn fún wọn sílẹ̀. Ibi tẹ́tí bá mọ̀ pé èèyàn ni èèyàn. Kò yé yín, èèyàn òun ni èèyàn. Somebody that appreciate people that do little thing for him. Àwọn yẹn lè pè léèyàn. Wọ́n nígbà tó wọ́n bá wà ní UK, àwọn láti dé ilé ìyá olórí Èkó ní Ìbàdàn ní Manchester. Ètò àwọn ò bá débí yìí, àwọn ò lè padà. Ìbàdàn ni London lè fò. Pé táwọn ò bá dé bí àwọn ò lè padà torí oore àti bí ìyá yẹn ṣe dúró sí wọn bí ìyá. Ladies and gentlemen, our Jesus Christ of our own time is in the house. And I would like everyone. Clapping offering. Clapping offering. And I would love everybody to stand on their stool and just say hello to them. Hello, our darling. Hello. Kí ni yẹn? Òun ni pé tí bá ti pe Ìgbòho tí gbogbo next yóò bá ya pẹ̀lú òṣèlú. Tó bá yà kó tutù wá pa wá. Ó tu wá pa wá. Ẹ má jẹ́ ó yà yà. Pé bí wọ́n ṣe wà yẹn, a bá fẹ́ gbé wọn lọ sí BBC, ó ní ìgbàlódé lọ BBC. Mi ò kúrọ́. Yes. Ìbọn máa tó àsìkò kan sì tẹ́ pé tó bá fẹ́ lọ parliament, ẹ máa mọ nǹkan tó máa ṣẹlẹ̀. And we still waiting for those letters. We gonna go there, we gonna talk about it. Ẹ má bínú pé mo sọ ìbò. A máa lọ síbẹ̀. Ẹ má bínú. Mi gbọ́ mo yá lọ ní. A máa lọ síbẹ̀. Òyìnbó lásán dàbí màdá mi ní parliament àbí ọ̀wà. A translate ẹ̀ Faransé. So ká máa lọ. Ẹ ò tí ì rí nǹkan o. Ẹ ò tí ì rí nǹkan. Ẹ ti dá nǹkan mọ̀. So bàbá wà láàrin wa lónìí. Bàbá náà ní bàbá yìí pé kọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ìgbà kú. So bàbá máa dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Lórí àwọn tó ń lọ sí London padà. Àdìpẹ́ dá wọn dúró pọ̀ jù. So bí bàbá tó dìde tó bá ní 1 or 2 people tó fẹ́ sọ 1 or 2 things for 2 minutes 1 minute tó fẹ́ sọ anything láti Manchester. A ò fẹ́ story ńgbà tí ẹ̀pẹ̀lẹ̀ wa ló ṣòdì àwa wọ mọ́tò lọ Kẹjà nígbà tó dé Kẹjà ẹ wá bọ́lẹ̀ sanwó mọ́tò mi. A fẹ́ appreciate. Kábíyèsí ẹ bá mi jókòó kí ni kábíyèsí dúró. Ẹ jókòó. Ẹ ṣe bí wọ́n fẹ́ sọ̀rọ̀ mo kò fẹ́ sọ̀rọ̀. Ẹ fúri adé dúró. Fún anybody tó bá ní nǹkan kan láti sọ fún 1 minute láti appreciate wọn. Láti Manchester. Ṣé kò ṣe ká continue? Kò ṣe ní continue. Ọ̀ya Bọ̀dádélé Ẹ̀dìdè Chief Ọ̀ṣìkìtàn. Ẹ káwọn sọ̀rọ̀. Ẹ yẹ káwọn kọ́kọ́ sọ̀rọ̀ náà ẹ̀yin nípa sísá Bùkẹ́. Okay. Chief Sunday Igboho, CSI, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín láti Republic of Ireland. Àwọn ará Manchester wọ́n wà privilege láti host yín sir. And mo mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ pé
ìjókòó ìtajòkó a máa fi ṣèrántí fún ire ní sáà àwọn mọ́mì mi ìyàwó gbogbo wọn kárí wa wọ́n dẹ̀ máa ń fi wá lọ́kàn balẹ̀ gbogbo gbàtẹ́ wà ní Republic of Benin bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gan ṣe ló ń ṣe níbi ìgbà tó jẹ́ pé orí yẹn ń dìde láti rántí ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àwọn tájọ bẹ̀rẹ̀ nígbà náà sà ọ̀pọ̀ nínú wọn ti yapa wọ́n ti dàbí Júdásì tó ta Jésù ọmọ ilẹ̀ Ísírẹ́lì ṣùgbọ́n ẹ̀yin ju Jésù yẹn gan lọ nítorí pé kí ni Olúwa ni ọmọ ilẹ̀ kóòtù òjìrè ni so a ní láti padà sí ìgbà ìwáṣẹ̀ ọmọ Yorùbá ni wá ohun tí wọ́n kó wá tí wọ́n fi kó wa lẹ́rú tí wọ́n bá ṣe ń gbà náà ni ìjókòó yìí kò ní jẹ́ ìjókòó tá à ń jókòó gbogbo wa á wà ní ibùgbé gbogbo wa tiwa tó jẹ́ pé a máa jọlá bí ọlọ́ba ni mo ṣe máa ń sọ fún àwọn ènìyàn pé nǹkan tẹ́ bá mú dání ẹ sì mú dání nítorí ọjọ́ kan ń bọ̀ ká máa fi yí àwọn ènìyàn pé ìṣẹ̀ṣe yẹn à ń padà sí kò ń ṣe pé religion ni ìṣẹ̀ṣe ṣùgbọ́n ohun tá à ń ṣe ìṣẹ̀ṣe ìyá ẹni ní ìṣẹ̀ṣe bàbá ẹni ní ìṣẹ̀ṣe ọmọ ẹni náà ní àwọn grandchildren wa náà ìṣẹ̀ṣe wa ni wọ́n so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mú ilé yìí dání kó má jà ìran Yorùbá ẹ jẹ́ ká mú dání oníkálùkù wa we have travelled almost 4,900 miles láti wá sí ìlú òyìnbó kò ń wá pé ká wá sí ìlú òyìnbó ká wá ṣẹrú tàbí ká wá ṣe àtìpó ṣùgbọ́n wọ́n lé wa kúrò nílé ni àwa tó dẹ̀ lé kúrò nílé á tún padà á kẹ̀rú lọ á kọ́mọ lọ á tún kó gbogbo ìlú á padà sí orílẹ̀-èdè wa ní ibi tí ìṣẹ̀ ìdálẹ̀ wa ti wá ní ìlú tí wọ́n pè ní Òtù Ifẹ̀ Òdáyé Olúwa ó ṣe Elédùmarè ó ṣe Ọ̀rúnmìlà má dojú tì wá má dojú tì wá torí pé ara gbogbo àwọn ancestors wa ni gbogbo yín ti jáde wá àwa tá à ń sọ̀rọ̀ yìí ibẹ̀ ni gbogbo wa ti jáde wá àwa láti ilẹ̀ Lárúbáwá àdèwá láti ilẹ̀ Israel we are all from the Odua nation and that Odua nation ó máa fi ẹsẹ̀ múlẹ̀ tá a bá ti sọ ilé wa nù wọn kó wa lẹ́rú tá a bá ti sọ̀rọ̀ lọ́wọ́ wa nù wọn kó wa lẹ́rú ṣùgbọ́n àwọn òfẹ́ kọ́ kó wa lé ẹrú mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin mídíà nítorí pé kí ni ẹ mú ilé yìí dání ẹ jẹ́ kí ilé yìí kó dàrú a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ chief bàbá wa Kítóyè is an aged man but wọ́n ní strength yẹn mo mọ̀ yí pé ní Ifẹ̀ Òdáyé ní strength yẹn ti wá nítorí pé we are nǹkan tó ń pè ní alien citizen ní orílẹ̀ ayé alien citizen ò mí pé àná àǹfààní fún nǹkan tó wà lórí ilẹ̀ ayé o ṣùgbọ́n DNA wa tó ṣe ní carbon dating 8 sọ wípé àìrán ọmọ Yorùbá a yàtọ̀ sí gbogbo ìran tó wà ní àgbáláyé so we are greater than Israel we are greater than Saudi Arabia we are greater than United Kingdom when they check your DNA tí wọ́n bá wọnú DNA yín ó yàtọ̀ sí gbogbo DNA ọmọ tó ti cross orí ilẹ̀ yìí tá a bá tún lọ tá a bá padà wá mo ń sọ fún yín pé a tún máa túnra rí if we go back 6 feet in the ground ẹsẹ̀ bàtà mẹ́fà tá a bá padà wáyé a tún máa tíra rí ó ṣeéṣe kó jẹ́ bá tiẹ̀ ti pàdé níbì kan rí ní ayé kan nítorí ayé ìyẹyọ kan náà ni gẹ́gẹ́ bí àwọn òyìnbó ṣe define the earth wọ́n sọ wípé kò sí ẹni tó kọjá lọ sí òkè rí gbogbo wa ká wá earth is modern earth ló bí wa and when we go back a máa rọ̀ sí ilẹ̀ ni tá a bá tún wá rọ̀ sí ilẹ̀ fossil fuel a sọ̀rọ̀ nípa fossil fuel what is fossil fuel fossil fuel ní gbogbo petrol bóyá àwọn ancestors wa òun náà látún rọ sínú mọ́tò padà but òyìnbó sọ pé ọjọ́ kan ń bọ̀ ẹ̀rẹ́rìn fossil fuel ni èmi náà máa di fossil fuel ńjọ́ kan ọjọ́ kan ń bọ̀ tó sọ pé àwọn ò ní nídìí fossil fuel mọ́ ẹ ṣe o tẹ́ ẹ bá tẹ̀ ní ìdẹ̀ mọ́ mi pé àwọn ancestors mi tó ti lọ ẹ̀ tún ní máa rọ wọ́n sínú mọ́tò kẹ́ máa bọ̀ nẹ̀ into ashes so mo dúpẹ́ lọ́wọ́ everybody o Chief CSI many had heart attack nítorí yín many actually died in their sleep thinking of him and I'm so I just this is like a dream I never mi ò tiẹ̀ rò pé mo lè ever fojú kan máa yìí ìjọkùnrin ayé never I only heard about his prominence ìgbà tẹ́mi wà ń bàdàn
I heard about his prominence kò sáà gbogbo nǹkan tó ń ṣe pẹ̀lú politicians so èmi máa sọ fáwọn èèyàn pé but 1983 ni Igboho gba Ifẹ̀ sílẹ̀ wọ́n ní òun sùn ni mo ní I heard about his prominence in 1983 they said no it's not 1983 because Modákẹ́kẹ́ àti Ifẹ̀ ń gbóná ní 1983 èmi dẹ̀ wà ní bóyá secondary school gbà yẹn I have heard about your prominence even before you came out sir nǹkan tí mo sọ fún yín nìyẹn I thought it was 1983 I still argue with people pé ẹ̀yin èèyàn 1983 lógún ogun Modákẹ́kẹ́ wà ní 1983 quite alright but ní ìgbà tí bàbá yìí jáde I wasn't in Nigeria anymore so later ni mo wá ń gbọ́ but I think I heard about your prominence even before I left so mo wish gbogbo wa I bid us farewell and gbogbo bí tá a bá ń lọ wípé Elédùmarè Ọlọ́run tó ṣẹ̀dá ọmọlẹ̀ kóòtù òjíire yóò máa bá wa lọ láṣẹ Èdùmàrè ẹ jọ̀ọ́ bàbá wa kábíyèsí ẹ bá káwọn olórin sá yes sir gbà tí gbogbo ẹ ṣẹlẹ̀ à ń wò live sá o gbogbo ẹ là ń wò live sá and we are happy wípé Olúwa mú yín dúró then sister wa tó ti di olóògbé lónìí I think you know ẹni tí mo sọ sá yes we were very close we were like sisters kò sálẹjọ kan ìwé wíìgì láti kì í sọ̀rọ̀ Ẹ̀yẹ́lúfẹ́ ẹ ṣeun so mo ti ṣọ́ọ̀tì rẹ̀ ẹ ṣeun sá. Mo dúpẹ́ lọ́wọ́ yín sáà. Ẹ ṣeun sá. Ó dà pé sísítà wa tó bá ti léde sísítà wa ó ti ní ọ̀rọ̀ ẹ̀ tó dì sínú wọ́n jì gidi gan ọlọ́dún wọn náà ti tó ti ń tọ́jú ọ̀rọ̀ but it is good for her to argue what she wants. I really appreciate your contribution ohun tí mo fẹ́ sọ ó lágbára ìyá mi ẹjọ́ èpè nìkan tí ò jẹ́ kí ẹ pè ẹ̀dẹ̀ má ti ṣerú ẹ̀ mọ́ kẹ́ńgọ́ mi olóyè tó dó yìí tó jókòó yìí ọlá Ọlọ́run kẹ́ńgọ́ mi ọlá ẹni tó fi ara hàn mí kẹ́ńgọ́ mi pé Ìgbòho ju Jésù lọ ẹjọ́. But he's still living on Jésù kan ní. Bẹ́ẹ̀ni ẹni tí mo sọ tẹ́ ẹ̀ bá mọ̀ mí èmi ò mọ̀ yìí ṣé ẹ̀ ń gbọ́ mi tá a bá ara ń lọ jẹ́jẹ́ yìí Ọlọ́run mọ àwọn tó gbé agbára wọ̀ ṣé ẹ̀ ń gbọ́ mi mo ti la ikú kọjá lẹ́ẹ̀mejì mo sì rí ẹni tó fi ara hàn mí torí ẹ̀ mo ti fẹ́ sọ fún yín pé ẹ má tún sọ mọ́ ẹ jọ ń fọlọ́n bẹ̀rẹ̀. Ànábì kan ní Jésù. ẹ ṣe gan ẹ ṣe for the madam defense. It is well. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi. Mo kí everyone. Even though CSI is not on set at the moment. Ṣé rí ọ̀rọ̀ mi ó lọ sórí gbogbo àwọn kan nífẹ̀ẹ́ olóyè. Nǹkan tí bàbá mi sọ ó tọ́ mi. My husband was a military man, ex-military man. Nígbà tí wọ́n wà nínú prison, my husband told me a lot of people died because he was with Dia. And he told me that he was with Dia, he worked with Babangida. He told me something, he said, ó sọ wípé tí Babangida bá ti pe gbogbo wọn sí meeting. Ọkọ mi ní àwọn máa dúró bẹ́ẹ̀ yẹn ó ní Babangida máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ gbogbo oníkálukú wọn it might be 12 people in that meeting wọ́n ní Babangida máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn wọ́n tí wọ́n ti béèrè ọ̀rọ̀ wọ́n ní Babangida máa kọ gbogbo nǹkan tó lè nà mo ní there is nothing bad tá a bá gba Yorùbá nation tán kí olóyè yìí
Sunday Adéyẹmọ ó jẹ́ president Yorùbá ẹ má bínú èmi kàn sọ tèmi ni that is my own ọkọ mi wá ní but he said he doesn't want to mo ní yes it's normal mo ní but ẹni tí Ọlọ́run bá fẹ́ ẹni tí èèyàn bá fẹ́ ní Ọlọ́run máa ń yàn mo wá sọ kíní yẹn fọkọ mi mo ní it's not about book it's not about paper but it's about ọpọlọ so mo tún wá rí fún àwọn back sígbà ayé Babangida ìgbà ayé Díyà torí ọ̀dọ̀ Díyà làwọn wà and he went through a lot he went to a year 11 months in prison my husband tọ́jú coin Ọlọ́run ò dẹ̀ pa wọ́n because he almost died but he didn't die he escaped it. That is what so mo gbàdúrà wípé kí Ọlọ́run kó fún olóyè ní ọpọlọ ọgbọ́n ìmọ̀ torí níbi tí Ọlọ́run mú wọn lọ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn eléyìí tó ṣẹlẹ̀ sí bàbá Bọ́lá Ìgè ọmú bàbá yẹn ṣíún báyìí ni a lady told me yesterday ó ní ṣé mi rí bọ́ ṣe mú bàbá yẹn ni but Ọlọ́run ò kàn pa máa yìí nítorí pé ó yí Ọlọ́run I'm gonna be 52 November and I'm still praising God because ó yí Ọlọ́run ó fẹ́ sọ kíní kan fún wa pé àwọn táwa nílùú òyìnbó wa là ń ṣe Yorùbá nation wa ká jókòó àwa là ń ṣe o because we've gone through a lot àwa ló ń dùn mo rántí ọjọ́ yẹn tí woman yìí tó ń pariwo pé wọ́n ti dé o wọ́n ti ṣe mo kò wà fortunate Lady K mo wà fortunate láti rí she did a lot mo rè ní ìgbà títí wa ni woman mo dẹ̀ gbàdúrà pé tí Yorùbá nation ẹ̀ bá dúró tán Ọlọ́run bá di woman yẹn mú she did a lot so olóyè Sunday Igboho àdúrà kan tèmi kàn fẹ́ gbà torí gbogbo tèmi ò jàdúrà lóòótọ́ mo gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe torí pé àwọn bàbá wa mo ṣe wà yí àṣẹ máa ń lo àgúnmu báyìí sọ pé a jẹ́ Christian tó a sì máa ń lo oríṣiríṣi àwọn oògùn Yorùbá at least àwọn ewé ni gbogbo àgbẹ̀ yẹn gbogbo tablet wa ewé ni anyway I believe in it so much I believe in it so much so and I believe in medical I believe in everything even though I'm in England it doesn't matter but àdúrà tí mo gbà ní pé kí Ọlọ́run kó fún bàbá yìí ní ọgbọ́n ìmọ̀ àti òye orí kò easy àwọn ènìyàn ló burú jù àwa tá a jókòó yìí àwa la burú jù ẹranko ń gbà mí gan bẹ́tà èèyàn mo sọ kí ní kan fún ìyànjú mo ní ẹranko ò ní bẹ́tà mi torí ó dùn mí àwa èèyàn la burú jù even ní àná tá a wà ní ọ̀rùn tá a wà èèyàn kan gbé odidi kí ló ti pè Malta Guinness ó dẹ̀ lọ gbé pamọ́ gbé kó mi tí mo gbé sí ṣé bá jọ rí ni ibi tí mo gbé sí wọ́n dẹ̀ gbé bí ọlọ́dọ̀ díẹ̀ ọgbẹ́ pamọ́ ṣé kí wọ́n ṣì ń jalè láyé tá a wà yìí èèyàn ló burú jù o ẹ jẹ́ kí gbogbo wa ká yí ìwà inú wa padà ìwà inú wa ká yí padà tó bá fẹ́ bá máa yí ìṣiṣẹ́ èmi máa sòótọ́ ọ̀rọ̀ èmi mo ṣe ní bàbá mo sọ fún mi ní bàbá báyìí èmi jù sí wọn mo sọ bínú mi ṣe rí I don't hate people I love people but I just have to express my feelings what I express to Baba Ogboni is just my feelings I love him so much you can see what I said here I didn't get mo sọ bí I love you, sir. Yoruba nation. I love you. It doesn't matter. Because mo gba Ọlọ́run gbọ́, so mo dẹ̀ gbọ́dọ̀ gba ẹ̀yin èèyàn náà gbọ́. So torí ìdí èyí ẹjọ́, ẹ jẹ́ kí gbogbo wa ká pe ọ̀rọ̀ inú wa gẹ́gẹ́ bí ìyá bàbá mi ṣe máa ń sọ, àìpòrò inú rẹ̀, pẹ̀dọ̀ inú rẹ̀. A ní ká pe ọ̀rọ̀ inú wa, ká pe ẹ̀dọ̀ inú wa, ká pe papọ̀, ká bá sọ̀rọ̀, ká jẹ́ kí Yoruba nation dúró. Àwa táwa ń bí la jẹ́ kí Yoruba nation dúró. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. It is well with us. Ẹ ṣé mo dúpẹ́. ẹ jẹ́ kí n sọ wọ́n ti sọ̀rọ̀ tí yàrá sọ lẹ́ẹ̀kan bàbá wa ẹ jẹ́ kó wọlé ẹ ṣẹlẹ̀ bá Ọlọ́run bàbá wa wọ́n ti sọ láti dè wá pé àwọn òfin ẹ̀rí kan lórí our life ṣùgbọ́n yìí ká má lè lọ sórí life ṣe pé wọ́n ti ní Ìgbòho ló máa ṣe president wa no. That is my own feeling. I repeat it. That is my own feeling. My opinion. You see? Please. And my opinion is not bad. Thank you. Thank you. Thank you. ẹjọ a máa fún ọ tó wá láti London láyé because wọ́n fẹ́ lọ káàkiri flight tó padà sí London ẹ bá àpàtẹ fún ọ. Ṣé lọ yọ ọ?
Mother, Lord is our strength. The Lord is our strength. Thank you. I'm marking in London very soon. My God bless.